Níbo là ń lọ? Kí la fẹ́ mú wá? Kí la fẹ́ kẹ́yìn ará ilé tẹ̀ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa? Kí la fẹ́ kẹ́ ẹ gbọ́? Kí la fẹ́ kẹ́ ẹ mọ̀? Kí ni tuntun tá a tún mú wá fún yín lórí ìkànnì yìí? A fẹ́ kí ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ gbọ́ wa láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Kí ẹ sì má gbàgbé láti bá ní ṣíà fídíò yìí kó lè káàkiri àgbáyé, kí ó lè dé ọ̀nà jíjìn, káwọn ẹlòmíín náà káwọn náà lè láǹfààní láti máa mọ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ ní ìkànnì wa. Láìpẹ́ yìí bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, ó ní oríṣiríṣi awuyewuye ló ti ń lọ káàkiri nípa bí àwọn kan tí a lè pè wọ́n ní akáàánú tí wọ́n jáde láti máa ṣe àwárí àwọn àgbààgbà òṣèré tí ọjọ́ ti lọ lórí wọn, tí wọ́n ti dàgbà ṣùgbọ́n tí wọ́n ń kojú ìṣòro kan tàbí méjì látàrí ìlera wọn. A sì ráwọn tó jẹ́ pé wọn ò ní ìṣòro ìlera tí àwọn èèyàn yìí tí wọ́n sì tún dọ́dọ̀ wọn náà. Àwọn wo wá ni? Kí làwọn èèyàn sọ nípa wọn? Ìdí rèé tí a fi ní ká mú àkójọpọ̀ àwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n dìde ìrànwọ́ sí àwọn òṣèré, àgbààgbà òṣèré tí wọ́n ti darúgbó tó kù díẹ̀ káàtó fún yìí, tí wọ́n ti dìde ìrànwọ́ sí wọn. Àwọn èèyàn mọ̀ wò wípé Pastor Agbala Gabriel tó ní ìjọ Agbala Gabriel Foundation wípé ó nìkan ni ó dìde lẹ́ni tí ó kọ́kọ́ dìde ìrànwọ́ sí àwọn àgbààgbà òṣèré tí wọ́n ti dàgbà, tí wọ́n ti darúgbó, tí wọ́n ní ìpèníjà kan sí méjì yìí, pé ó nìkan ló kọ́kọ́ dìde sí wọn. Kì í ṣe Pastor Agbala Gabriel, kì í ṣe nìkan ni ẹni tí ó kọ́kọ́ dìde ìrànwọ́ tó kọ́kọ́ ṣe àwárí àwọn tí ó kọ́kọ́ máa ṣe àwárí ẹ̀jẹ̀ ìsọ́bà yẹn, tí ó kọ́kọ́ máa ṣe àwárí àwọn àgbààgbà òṣèré tí wọ́n ti darúgbó, tí wọ́n ti dàgbà yìí láti máa ṣe ìrànlọ́wọ́ fún wọn. Kì í ṣe Pastor Gabriel nìkan. A ti rí àwọn kan tó jẹ́ pé wọ́n ti síwájú Pastor Agbala Gabriel ṣe iṣẹ́ yìí, ṣùgbọ́n látàrí pé àwọn ò pariwo, àwọn ò gbé sí orí social media, kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ipa àti ìgbìyànjú àwọn èèyàn yẹn. Ìdí rèé tí a fi ní kí á mú àkójọpọ̀ ọ̀rọ̀ yìí wá, àtúpalẹ̀ ọ̀rọ̀ yìí ká mú wá fún yín, níbi tá a ti ṣe àkójọpọ̀ àwọn tí àwọn náà ń gbìyànjú láti máa ṣe àwọn ìrànlọ́wọ́ kan tàbí míì fún àwọn àgbààgbà òṣèré tí wọ́n ti dàgbà, tí wọ́n ti darúgbó, tí wọ́n ní ìpèníjà ìlera kan tàbí míì, láti máa ṣe ìrànlọ́wọ́ fún wọn. Nínú àkójọpọ̀ táwa ṣe, lára àwọn tí àwọn náà ti dìde ìrànlọ́wọ́ sí àwọn àgbààgbà òṣèré tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ fún wọn rí, ó láti rí bàbá àgbàlagbà sọ̀rọ̀sọ̀rọ̀ kan, ògbóǹtarìgì pèdèpèdè nílẹ̀ Yorùbá, tí wọ́n fi ìlú Ìbàdàn tí wọ́n fi ṣe ibùdó, ìyẹn bàbá Mọ́gàjí Kola Olootu. Oríṣi àìmọye ìgbà ó ní bàbá yìí, bàbá pèdèpèdè Kola Olootu yìí ni àwọn náà ti béèrè ìrànlọ́wọ́ fún àwọn òṣèré kọ̀ọ̀kan lórí ètò wọn tí wọ́n ń ṣe ní orí rédíò nílùú Ìbàdàn. Kì í ṣe ẹyọ kan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta, ó ní bàbá Mọ́gàjí Kola Olootu ni wọ́n ti béèrè ìrànlọ́wọ́ fún nínú àwọn àgbààgbà òṣèré tá à ń sọ yìí. Bẹ́ẹ̀ ni, èyí tó sì jẹ́ pé kì í ṣe owó kékeré ni wọ́n béèrè, ni wọ́n gbà fún àwọn àgbààgbà òṣèré tá à ń sọ yìí ní àwọn tí wọ́n ti dé ìrànlọ́wọ́ fún. Lára àwọn tí wọ́n ti dé ìrànlọ́wọ́ fún tí ò ṣeé gbàgbé, ó ní bàbá
bàbá Sùwé nígbà tí bàbá Sùwé wà láyé, nígbà tó kojú ìṣòro kan nígbà náà lọ́hùn-ún. Bàbá yìí wọ́n dìde rẹ̀ lọ́wọ́, wọ́n gbé bàbá Sùwé wá sí orí ètò wọn nígbà náà, wọ́n sì béèrè lọ́wọ́ fún un. Àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ni. Bákan náà wọ́n ti béèrè lọ́wọ́ fún bàbá Lalude náà rí lórí ètò wọn náà ni, àtàwọn míì bẹ́ẹ̀. Lára àwọn tí ó jẹ́ pé àwọn náà tó ti dìde ìrànlọ́wọ́ tí wọ́n ti béèrè ìrànwọ́ lọ́dọ̀ àwọn èèyàn fún àwọn àgbààgbà òṣèré tí wọ́n ní ìpèníjà kan tàbí míì, òun náà ni a ti rí sọ̀rọ̀sọ̀rọ̀ kan, pèdèpèdè kan tí òun náà fi ìpínlẹ̀ Ògùn, ìlú Abẹ́òkúta tóun náà fi ṣe bùdó, tó fi ṣe bùgbé, ìyẹn Kasnaty tí wọ́n ń pè ní Kasnaty Sugar. Kasnaty Sugar Adéjòjò yìí, ó ní ó jẹ́ pé òun náà wòye tó sì ṣe àgbékalẹ̀ ètò kan lórí ẹ̀rọ ayélujára láti máa ṣe àwárí àwọn àgbààgbà òṣèré tí wọ́n ti dàgbà, láti máa kí wọn délé, láti máa ṣe àbẹ̀wò sí wọn. Lásìkò tí Kasnaty Sugar yìí tó bá ń ṣe àbẹ̀wò sí àwọn àgbààgbà òṣèré yìí, tó ń ṣe àwárí wọn, tó lọ kí wọn nílé, a máa lo àǹfààní náà láti béèrè ìrànwọ́ lọ́dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń gbọ́, tí wọ́n ń wò ó, àtàwọn olólùfẹ́ àwọn àgbààgbà òṣèré yìí, láti fi máa ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè máa rí ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń kojú wọn lásìkò ìgbà náà. Lọ́wọ́lọ́wọ́ yìí ni a gbọ́ ti Agbala Gabriel tí òkìkí rẹ̀ bẹ̀rẹ̀ sí kàn. Ó tiẹ̀ jẹ́ pé bàbá Agbala Gabriel yìí, Pastor Agbala Gabriel yìí, ó ti ń ṣe tipẹ́, kì í ṣe àkọ́kọ́, kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n àǹfààní social media òun ló jẹ́ kí àwọn tó ẹ̀sẹ̀ ń dáwọ́lé yìí, ló jẹ́ kí ó boom dáadáa, ló jẹ́ kó gbalé gboko, ló jẹ́ káwọn èèyàn mọ̀ ipa àti ìgbìyànjú tí bàbá Pastor Agbala Gabriel yìí ó ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré tí wọ́n ní ìpèníjà kan tàbí míì, tí wọ́n ní ìṣòro kan tàbí míì, ó ní Pastor Agbala Gabriel ló ti ṣe àwárí, tó tẹ̀ ti béèrè ìrànlọ́wọ́ fún, tí àwọn èèyàn dẹ̀ ṣe, tí ayé àwọn èèyàn yìí, ayé àwọn àgbààgbà òṣèré yìí tó dẹ̀ yí padà sí dáadáa. Wọn ò lè gbàgbé. Bẹ́ẹ̀ ni, lára àwọn tí Pastor Agbala Gabriel tó ti dìde ìrànlọ́wọ́ fún, láti rí ìyá gbonkan nílùú Òṣogbo. Àyìn náà sáàrí láì tí ju bí ọ̀sẹ̀ kan lọ, rí àwọn nǹkan ìyanu tó ti ṣẹlẹ̀ sí ìyá yìí, àwọn àyípadà tó ti bá ìyá yìí lẹ́yìn tí Pastor Agbala Gabriel tó béèrè ìrànlọ́wọ́ fún ìyá gbonkan. Ẹ gbọ́ ti bàbá suebebe, Sule suebebe. Ẹ rí láàrin bí ọ̀sẹ̀ méjì, ẹ ti rí àyípadà tó bá bàbá yìí, ẹ sì rí àwọn nǹkan tí ó ń padà ṣẹlẹ̀ lẹ́yìn tí Pastor Agbala Gabriel tí ó béèrè ìrànlọ́wọ́, tó ṣe àwárí bàbá Sule suebebe. Bákan náà, bàbá parí olodo. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọdún ó ní bàbá parí olodo tó ti ń kojú àwọn ìpèníjà àìlera kan. Ṣùgbọ́n tí Ọlọ́run ò pé ó rí ìrànlọ́wọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, kó tó di pé Pastor Agbala Gabriel, Ọlọ́run fọ́ tọ́ lọ́kàn tó sì ṣe àwárí bàbá parí olodo.
lọ́jọ́ tí bàbá Pastor Agbala Gabriel tí ó ṣàwárí bàbá PARI Olodo yìí, òun náà ni àyípadà ti bẹ̀rẹ̀ sí dé sí ayé bàbá PARI Olodo àti ẹbí àtẹbí rẹ̀. Bàbá yìí ò ṣeé gbàgbé, yẹn Pastor Agbala Gabriel yìí. Ó sì wá jẹ́ pé Pastor Agbala Gabriel yìí ó ń ṣe àwọn iṣẹ́ takuntakun, àwọn iṣẹ́ olóore yìí. A sì tún rí àwọn kan tí ó jẹ́ pé wọ́n ń ṣèbàjẹ́, wọ́n ń bẹnu àtẹ́ lu iṣẹ́ tí bàbá Pastor Agbala Gabriel tó gbé dání yìí. Ṣùgbọ́n a lè fẹ́rù ẹ̀ kù, torí pé látayébáyé ni àwọn èèyàn ti máa ń fi ojú méjì wo nǹkan, ojú dáadáa àti ojú àìdáa. Ara àwọn tó jẹ́ pé wọ́n máa bẹnu ẹ̀gàn, wọ́n máa wo ìfi ojú àìtọ́, wọ́n fi máa wo iṣẹ́ tí bàbá Pastor Agbala Gabriel tó gbé dání tó ń ṣe yìí. Ó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò ní wọ́n kan sáárá ni wọ́n sì ń gbóríyìn fún Pastor Agbala Gabriel. Ṣùgbọ́n a lè ṣàìmọ́rí àwọn tí wọ́n fojú bá míì tí wọ́n fi wo iṣẹ́ tí bàbá Pastor Agbala Gabriel tó gbé dání. Lára àwọn tí àwọn náà tó ń béèrè ìrànlọ́wọ́ fún àwọn àgbààgbà òṣèré tí wọ́n ti lo dáúlà táyé ti mọ̀ wọ́n ṣáájú, ṣùgbọ́n tí ó dàbí wá pé nǹkan ti rí bákan fún wọn. Lára àwọn tó dìde ìrànlọ́wọ́ fún wọn láti rí KAMO NEPA BOY tó jẹ́ aláwàdà ní orí ẹ̀rọ ayélujára. Òun náà wò wípé ipa tóun lè kó láyé àwọn àgbààgbà òṣèré tí wọ́n ti jìṣẹ́ jìyà nídìí iṣẹ́ entertainment yìí, òun náà ni kí òun dìde, kóun máa ṣàwárí wọn, kóun sì máa béèrè ìrànlọ́wọ́ fún wọn láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn olólùfẹ́ bàbá yìí àtàwọn ìyá yìí gan ni àwọn òṣèré yẹn. Òun náà dìde. Lára àwọn tó náà ti kàn sí, tó náà ti ṣàwárí wọn láti rí bàbá Alapinni, bàbá Lalude, tí ó sì jẹ́ wípé lásìkò tí òun náà ṣàwárí wọn àti rí àyípadà rere tó dé bá àwọn bàbá yìí. Ẹ gbọ́, ṣé aburú wà nínú nǹkan táwọn èèyàn yìí ń ṣe? Ṣó léwu, ṣó burú ni? Ṣé ó tàbùkù àwọn akẹgbẹ́ àwọn òṣèré yìí, ṣó tàbùkù wọn láwùjọ àgbáyé? Àbí ojú kílẹ̀ yín fi wò ó? Kí ni ìwòye tiyín? Kí lèrò tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa. Ẹ jẹ́ ká mọ èrò tiyín, jẹ́ ká mọ ìwòye tiyín lórí ọ̀rọ̀ yìí. Ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò láàyè comment. A kà á, a sì gbé yẹ̀wò.